òṣẹ́kúṣẹ́, òṣẹ́ èṣù, ríré kọjá, rírú òfin, ṣíṣe lòdì, dídìtẹ̀, ó gan ni oríkì nkẹ́ jẹ́ ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ òní rírò òfin Olódùmarè. Tí o dẹ̀ rí ẹ̀ṣẹ̀ nì, òun ni orun iṣẹ́ kó ṣe gbòógì kèṣù í lò láti dá ìran ọmọ ènìyàn, láti dà án lédè rú, láti dá ohun burúkú sínú gbáran. Iṣẹ́ kẹ̀ṣẹ̀ ṣe nínú ayé ọ̀nìyàn ó burú yiye. Òní Bíbélì mú wí torí ìdí èyí lọmọ Ọlọ́run gan ṣe farahàn. Torí ẹ̀ṣẹ̀ ọ̀nìyàn ni Jésù ṣe há sínú ayé níbẹ̀. Nítorí ìdí èyí ọmọ Ọlọ́run farahàn kẹ́ẹ̀bá yọ̀ pa òṣẹ́ èṣù, kẹ́ẹ̀yọ̀ parun. Òṣẹ́ èṣù kò burú jù láyé, òun lẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ ó jẹ́ nǹkan jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni, ẹ̀ṣẹ̀ gígùn ọ̀nìyàn, ẹ̀ṣẹ̀ gígùn alágbára. Lónìí kó bá wo ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 19 àbí kó lọ sí Genesis orí 3 ẹsẹ̀ 8, wà á rí i pé ìwé máa ń ṣàkàwé níbẹ̀ wípé irú kọ̀nìyàn bá ti jọ ọ́ra rẹ̀ kù bí ẹ̀ṣẹ̀, bí ṣíṣe lòdì sí àṣẹ Olódùmarè, òun ní ìyà jẹ gàba lórí ayé ọ̀nìyàn. Lónìí màá dárúkọ ìyẹn nǹkan bí iṣẹ́ kẹ̀ṣẹ̀ ṣe nínú ayé ọ̀nìyàn. Òun ni mo mú pé àkórí mi ní iṣẹ́ kẹ̀ṣẹ̀ ṣe. Èṣù ayẹyẹ o nǹkan yẹ kọ́ nìyàn sákò ní kété èémí kan bá nínú ọmọ ọ̀nìyàn níyẹn kéèlò nígbà kan bá ti gbérí o ẹ̀ṣẹ̀ ní sàkání rẹ̀ kẹ̀ sákò àbí kéèké ságbára kò ju agbára kẹ̀ ṣàtìlẹ́yìn ẹ̀ṣẹ̀ ni kẹ̀ yá dà sílẹ̀. Òun náà lágbára kẹ̀ nínú Jésù Kristi. Kẹ́ ò ṣẹ́ kí ẹ̀ṣẹ̀ ṣe. Àkọ́kọ́ ni pé ẹ̀ṣẹ̀ egungun ọ̀nìyàn á sọ ọmọ ọ̀nìyàn kò jẹ́ pé ọ̀nà ṣọ́ṣọ́ṣọ́ tẹ́lẹ̀ kò lágbára kò lókun ajá kò ṣẹ́ egungun ọ̀nìyàn. Ọ̀nìyàn rẹ̀ dé alárìnlágbára. Òṣẹ́ kẹ̀ṣẹ̀ kì í ṣe nínú ayé ọ̀nìyàn léyìí ni o. Gbogbo ẹ̀ ló ti bí ṣiré. Gbogbo ẹ̀ ló gbé o omi run mú. Gbogbo ẹ̀ ló yó kò yóò kété àwọ̀ ọ̀rá rẹ̀. Wàá ó bá kì í yí ojú rẹ̀. Ẹ̀ṣẹ̀ èṣù kò yẹ kó àwọn ọ̀lẹ́ rẹ̀ méjì torí pé aṣẹ́ gígùn rẹ̀ á sọ ọ́ de alárìnlágbára. Kó bá lọ sínú Róòmù orí 3 ẹsẹ̀ 17 níbẹ̀ wàá rí i pé òṣẹ́ mórìn kẹ̀ṣẹ̀ ṣe òun ni pé á jí àlàáfíà ọ̀nìyàn á jí àgbèsálọ. Kó bá tí yóò ṣubú kó bá ajá kó gba àlàáfíà lọ́wọ́ rẹ̀. Àrèbalẹ̀ ọkàn, àrèlúsinmi, àrèlálàáfíà ajá kó yí ọ̀nà ayé rẹ̀. Kó bá lọ sí Genesis orí 3 ẹsẹ̀ 8 wàá rí i pé nínú ibẹ̀ ni o ẹ̀ṣẹ̀ ó gé okùn òdàpọ̀ láàrin ọ̀nìyàn àti Ọlọ́run. Kẹ́ẹ̀ra ọṣẹ́ rẹ̀ nínú ìwé Òwe orí 2 ẹsẹ̀ 1 lébẹ̀. Ẹ̀ṣẹ̀ ó máa ń pa ògbóyà ọ̀nìyàn, apárun, á sọ ní dédé àkórẹ̀tẹ̀. Ẹ̀rẹ̀ alágbára mọ́ ọmọ aláṣẹ tẹ́lẹ̀ á rí sorí kọ́. Ara ọṣẹ́ kì í ẹ̀ṣẹ̀ kì í ṣe lè yí ni. Nínú Róòmù orí 6
ẹsẹ̀ 19 ẹ̀ṣẹ̀ dini lùgbèkùn o ṣe láàdé ọ àtọ̀sẹ̀ ọ ni ká dé mọ́ kété ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ pé kó bá ti gbé ní sánlẹ̀ òun múrin kéékèèké wérékété ajakọ̀ àgùn sórí ọ̀nìyàn. Nínú Róòmù orí 3 ẹsẹ̀ 17 Bíbélì wí ẹ̀ṣẹ̀ ó mú kọ́ ọmọ ọ̀nìyàn kéèkùnà ògo Ọlọ́run. Ó lọ́yàndá yóò mú dúró níwájú Ọlọ́run. Ní bòmúrìn sí kọ́ nínú ìwé mímọ́ náà wàá rí líbẹ̀ wí iṣẹ́ lẹ̀ṣẹ̀ ilé fa ọ̀nìyàn ó fà á ń sẹ́yìn kò nínú àlùyọ àti àṣeyọríran pẹ̀mẹ́rí ọmọ Ísírẹ́lì bá a ní ẹ̀sùn orílẹ̀-èdè kì í dúró níwájú ràn ṣùgbọ́n orílẹ̀-èdè kan bá pín ní ṣí ẹ̀ ń pè ní àì ó dédé dojú ràn bolẹ̀ torí pé wọ́n gba ẹ̀ṣẹ̀ láàyè nínú ẹbí ran nínú ayé ran. Kó bá lọ sínú ìwé wòlíì Àìsáyà orí 59 ẹsẹ̀ 1 àti 2 lébẹ̀ Ọlọ́run yóò kúrò láti gbani ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ rí òun ní dí i lọ kẹ́ẹ̀jẹ́ yọ̀ bọ́ kò nínú òmìnira. Ẹ̀ṣẹ̀ ó máa ń gbégi dínà dídòmìnira àti gbígba ìtúsílẹ̀ ọmọnìyàn. Nínú ìrere Máàkù síkọ́ orí 7 ẹsẹ̀ 20 dé ẹsẹ̀ 23 níbẹ̀ náà ní ṣàkàwé wí òun kẹ́ jáde nínú èrò inú ọmọnìyàn èrò ẹ̀ṣẹ̀ èrò rẹ̀ gan ṣáláì ti ṣe gan kọ̀rìyàn aró kẹ́dùnú àsì wọ́n máa ń mú ọmọnìyàn dìbàjẹ́ á ba gbogbo kété inú ọkàn ọmọnìyàn àjàkùn bá a jẹ́. Ní Róòmù orí 6 ẹsẹ̀ 23 wàá rí níbẹ̀ o wí ẹ̀ṣẹ̀ ó darí ọni sínú ikú. Ọ̀nìyàn bá ti ṣẹ̀ ó ti kú lèyí nípa tẹ̀mí ó ti kú. Òkú ni ọ̀pọ̀lọpọ̀ lérìn kábà èwi kọ́ ọmọ yín ṣọ́ọ̀ṣì èwi kọ́ ọmọ ṣẹgbẹ́ akọrin èwi kọ́ ọmọ wàásù kó bá ti jẹ́ ní ẹ̀ṣẹ̀ ló ìgbé ó ti kú nípa ti ẹ̀mí. Lẹ́yìn òre ìyìn sí kọ́ nínú ìwé Òfihàn orí 21 ẹsẹ̀ 17 òun ní wíwá o wí lẹ́yìn ìgbà kọ̀ọ̀nà bá gba ẹ̀ṣẹ̀ láàyè nínú ayé rẹ̀ kó tú ẹ̀ṣẹ̀ sílẹ̀ láti ṣe okòrè ẹ̀ṣẹ̀ ajakòyà tilẹ̀kùn ọ̀run àti mọ́ ọmọnìyàn. Ùpè sí ìrònúpìwàdà kò nínú ẹ̀ṣẹ̀ rẹ òun ní tòní o kọ́ yára rẹ sọ̀tọ̀ nínú Róòmù orí 6 ẹsẹ̀ 1 ọ̀nìyàn ayọ̀ nínú ẹ̀ṣẹ̀ kẹ̀dẹ́ kí oríire ọ̀fẹ́ kẹ̀pọ̀ á sí kàn mórí. Wàá ronúpìwàdà ẹ̀ṣẹ̀ rẹ wàá kọ̀ sílẹ̀ wàá sáyà Jésù olùgbàlà ọ̀nìkan ṣoṣo kò kú kó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kẹ́ẹ̀bá yọ̀ pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ́. Wàá rí káánú níwájú rẹ̀ wàá kẹ́ jàre kẹ́yà mú ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye nì kẹ́ mú ṣìrẹ́sà kẹ́ pa ẹ̀ṣẹ̀ rẹ rẹ́. Oṣẹ́kẹ̀ṣẹ̀ ń ṣe mo mójú dí o apaniláyé líbe á dẹ̀ parin sí ọ̀run àpáàdì. Òjó lorúkọ mi ọmọ àbálábí tán ọ̀nì kan dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì kàn gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run ṣàtúnṣe lónìí.